fẹ́ kó sáré sọ fún Ọlọ́run. Alẹ́ yìí ni a pè ní alẹ́ ọ̀nà àbáyọ. Olúwa lànà àbáyọ fún mi. Ìwọ ló wá mọ bí tọ́lọ́run tí o ti ń béèrè fún ọ̀nà àbáyọ, ṣùgbọ́n mo fẹ́ kó sọ fún Ọlọ́run. Olúwa láṣẹ lóòrù ọ̀nà àbáyọ yìí. Olúwa lànà àbáyọ fún mi. Àdúrà. Gbogbo àti ẹ̀dá bá ti kọ̀ tàbí tí ẹ̀dá ò bá ti rọ bọ́ ṣe ń yin Ọlọ́run, òun lá pàtàkì ló sọ nì. Lórúkọ Jésù ẹ̀mí tó ń yin Ọlọ́run, Ọlọ́run á fi sínú wa. Mo fẹ́ kí gbogbo wa tá a wà níbí ká rántí ọjọ́ kan. Tó o bá mọ tó o máa yin Ọlọ́run lé lórí, ṣáà rántí ọjọ́ kan nínú ayé ẹ̀ tó kù ẹ́ kú Ọlọ́run. Ọjọ́ yẹn ni mo fẹ́ kó o fi yin Ọlọ́run ní àṣálẹ́. O lè má mọ ọmọ ṣe ń dúpẹ́, o lè má mọ ọmọ ṣe ń yin Ọlọ́run, ṣùgbọ́n rántí ọjọ́ kan ṣoṣo tó jẹ́ pé ó dàbẹ̀ ni pé òkè máa já wálẹ̀ tọ́lọ́run kó ẹ yọ. Ní ọjọ́ tó dàbẹ̀ ni wípé ṣé ilé ayé ló wá yìí, tọ́lọ́run jẹ́ kó mọ̀ pé ilé ayé ló wá. Ní ọjọ́ tí wọ́n ti dúró pé àsìkò ẹ̀sìn rèé, tọ́lọ́run dẹ̀ gba ọ̀nà àrà tó mú ẹ̀sìn kúrò nínú ayé ẹ̀. Ọjọ́ yẹn ni mo fẹ́ kó rántí láti yin Ọlọ́run lógo. Olórin yẹn ní bàbá aláàánú mi ẹ̀ ṣe ọjọ́ yẹn. Bàbá aláàánú ẹ̀ ṣe ọjọ́ yẹn. Ọjọ́ yẹn tí mò ń sọ, òun ni ọjọ́ tí wọ́n fúnra rẹ̀ gbà wípé ibi tó máa já sí kó já sí. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó já sí ibi tó dára fún ẹ. Ọjọ́ yẹn tí mò ń sọ ní ọjọ́ tí wọ́n fúnra rẹ̀ ti gba kámú tó ti wò ó pé káṣà máa dúpẹ́ tó fẹ́ dúpẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run ò fi àyè ọpẹ́ bẹ́ẹ̀ sílẹ̀ fún ẹ tó jẹ́ kí ẹnu ẹ gba ọpẹ́ ní ọjọ́ náà lọ́hùn. Ọjọ́ yẹn ni mò ń sọ. Ọjọ́ tí wọ́n ti wò ó pé ṣé ó tún ti lóyún mi ó tún máa jábọ́ kò ṣẹ̀ṣẹ̀ ń jábọ́. Wọ́n ìkíní ti jábọ́ lójú wọn, ìkejì ti jábọ́ lójú wọn. Ìkẹta ti jábọ́ tó ìgbà tí kẹrin ní wọ́n wò pé ọ̀tá ni ó máa jábọ́ náà gbẹ̀yìn ni. Ọlọ́run dẹ̀ sọ ọmọ náà di olú ọmọ fún ẹ. Ọjọ́ yẹn ni mo fẹ́ kó rántí. Ọjọ́ tó kù ìwọ àti láńlọ́ọ̀dù nílé ni mò ń sọ nǹkan sórí ìbí o. Ọjọ́ tó kù àti láńlọ́ọ̀dù ẹ tó bẹ̀rẹ̀ sí ní pariwo tó bẹ̀rẹ̀ sí ní ìṣàkọ tó fọwọ́ lálẹ̀ torí pé ó kọ́ lé face me and face you tó rò pé òun nìkan lọ́lọ́run ṣayé fún. Tó ti ń lérí lẹ́ka ṣùgbọ́n tó dẹ̀ máa di ìgbà tí ìrọ̀lẹ́ máa fi dé ẹ̀gàn tó fẹ́ dàlù ẹ̀yìn tọ́lọ́run jẹ́kẹ́gàn náà wọnú ayé ẹ̀ tó kówó ẹ̀ ní lọ́wọ́ lódìdí. Ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ̀rù ẹ̀ síta ìbáwá di ní lọ ní àwọn òwe ara ilé máa ń ṣàkọ nǹkan bí ọdún kan àbá ó rántí ni ó rántí ó mọ̀yá ó mọ bàbá alágbájá fún ọkọ rẹ̀. Lórúkọ Jésù Ọlọ́run ò ní fi wá ṣẹ̀ sí. Mo fẹ́ kí gbogbo wa lọ nínú ìyìn ká lọ yin Ọlọ́run lógo. Kó o yin Ọlọ́run lónìí bí ẹni tí ò yin Ọlọ́run rí. Kó o fi gbogbo ọ̀nà kó o fi gbogbo agbára kó o fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo fẹ́ kó o faraya nínú ìyìn kó o faraya nínú ọpẹ́. Torí pé Ọlọ́run pọ̀ ó dẹ̀ jù bẹ́ẹ̀ lọ nínú ayé ẹ. Bàbá aláàánú mi ẹ ṣe ọjọ́ yẹn o. Bàbá aláàánú ẹ ṣe ọjọ́ yẹn. Onílù kan bí èèyàn mẹ́jọ ẹ ṣe. A fẹ́ yin Ọlọ́run lógo. A lè wá lùlù ṣùgbọ́n ìwọ kan ni mo fẹ́ kó wọ inú ọkàn ara ẹ lọ. Torí pé gbogbo ẹ̀dá tí mo ti wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Pàtàkì jùlọ ìwọ fúnra rẹ tó wà níbí yìí lónìí. Ìwọ ni wọ́n pè ní ẹni àbábà káfí ràtùpà tó dẹni àjítan lọ́wọ́. Àwọn kan wà tó yẹ pé ìṣelógo tí Ọlọ́run ṣe fún ẹ ó ti pa wọ́n lẹ́nu mọ́ nínú ẹbí ó dẹ̀ ti pa wọ́n lẹ́nu mọ́ fáínálì náà ni. Ọ̀rọ̀ wọn wá di ọ̀rọ̀ ọ̀hún inú ẹlẹ́dẹ̀ ló ń gbé. Gbogbo omi tó rò pé ọ̀rọ̀ ẹ máa já sí Ọlọ́run ti fi àjùlọ hàn wọ́n. Tó bá wá kọ̀ tó mọ̀ọ́re tó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó jẹ̀bi. Lórúkọ Jésù àmì jẹ̀bi. Bàbá aláàánú mi ẹ̀ ṣe ọjọ́ yẹn o.
bàbá lánà ẹ ṣe ọjọ́ yẹn. Ẹ̀yin dábì wọn lọ́bìnú, ẹ̀yin náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Ẹ rántí ọjọ́ tí àwọn ọmọ di Kórà, Dọ́tánì àti Àbúrámù sí yín nígbà wọ́n ní báwo lọ́bọ́ ṣe ṣe orí tí náà kí ò ṣe. Wọ́n ní ẹgbẹ́ súnmẹ́yìn fún ẹgbẹ́ kó máa ṣe káwò òun lè ṣe títí di òní tí ògbó bú yọ rẹpẹtẹ. Ẹ rántí ọjọ́ náà lọ́hùn tí àwọn kan sọ pé wọ́n lọ́run ṣe pé Mósè ló ṣe pé Árónì ló ṣe pé àwa náà. Ṣùgbọ́n tí Ọlọ́run yìí ti jẹ́ kí ilẹ̀ kó dánú kó ṣe kí ni ó gbé wọn mì. Wọ́n wà láyé lónìí ní aláìsí láyé mọ́. Àwọn kan ti wò pé tá a bá ti lè kúrò ó parí náà nìyẹn. Lóòótọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ fún àwọn kan tí wọ́n ti torí ẹ̀ tọ́ níjọ lórí mọ́. Ṣùgbọ́n Ọlọ́run ò kàn yẹn mọ́ yín. Ọjọ́ yẹn ni mo fẹ́ kẹ́ ẹ rántí. Ẹ rántí ọjọ́ tó kù ẹ̀yìn àti Ọlọ́run pé bẹ́ẹ̀ ń bèrè lọ́lọ́run pé ṣé wọ́n ló pe bí ẹ̀yin màlẹ́ pè mí. Ẹ má bàjẹ́ kójú tì mí tí Ọlọ́run dẹ̀ gba ọ̀nà àrà ìyanu tí ò jẹ́ kójú yẹn tì yín. Bàbá aláàánú mi ẹ̀ ṣe ọjọ́ yẹn o. Bàbá aláàánú ẹ̀ ṣe ọjọ́ yẹn. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògùn Ọlọ́run, òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn. Àwọn táyé rèé ẹ jẹ́ ká yin Ọlọ́run kínú àwọn ogun ọ̀run dùn. Ẹ jẹ́ ká gbé Ọlọ́run ga kí orí Ọlọ́run kó wúlé. Torí pé nígbà tí ayé rò pé ó ti tán, tí kò sálà àbárò kan fún mi, Ọlọ́run àánú kò dójú tì mí rárá. Bàbá láàánú ẹ ṣe ọjọ́ yẹn. Gbogbo ẹni tá a bá sọ lóore tí ìdúpẹ́ ní ọlọ́ṣà onílẹ̀ rẹ̀ nílọrí. Ọlọ́run ló ń bẹ nípa tirẹ̀. Ọ̀gá ìbàyọ̀ ẹ wá lálákọ̀ọ́rí ọmọ ti lọ. Ọpẹ́lọpẹ́ Ẹlẹ́dùmarè ọba tó ń gbé ní pẹ̀kun ọ̀run. Àwọn tó ti kú kì í ṣe pé owó jù wọ́n lọ. Àwọn tó ń bẹ nínú rọ́dúnjẹ rọ́jú mu kì í ṣe pé owó jù wọ́n lọ. Àwọn tí ò mọ iye tágbó lù lọ́wọ́lọ́wọ́. Àwọn tí ò mọ̀ gbàgbọ́ fún wọn lóúnjẹ. Àwọn kan bẹ wọn ọmọ gbàgbọ́ máa tọ̀. Àwọn kan bẹ wọn ọmọ gbàgbọ́ máa lọ sílé tọ̀. Àwọn kan bẹ wọn ọmọ yẹ òkú tó ṣú. Bọ́ọ̀lù kò ṣú bíbọ̀ lẹ̀ ń bọ̀ kò sí èyí tó yé wọn nínú rẹ̀ wọ́n ní kó wọ́n pẹ́ kọ́ lọ́rùn. Ọlọ́run tí ò jẹ́ káyé fẹ́ dá fún ẹ lóúnjẹ. Wọ́n ní ẹ̀jẹ̀ ká fa ìdè yìí jẹ́. Ìwé mímọ́ sọ pé ògùn dára pa sọ́dọ̀ mi níbi tó dára ni mo ṣe ní kò yan Ọlọ́run lógo. Gbogbo ọba tọ́lọ́run fi fún ẹ. Kò jẹ́ kó kọjú ìjà sí ẹ kò fi wọ́n bà ẹ́ nínú jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ń bẹ nígboro. Wọ́n ti ya jàǹdùkú. Wọ́n ya bí gbòlúgi torí ìmùkúmu. Ọba tó jẹ́ kọ́mọ tiẹ̀ kó gbọ́ràn sí ẹlẹ́nu ni mo ní kó gbé ga. Nígbà tí ayé rò pé ó ti tán. Tí kò sálà àbárò kan fún mi. Ọlọ́run àánú kò dójú tì mí rárá. Bàbá láàánú ẹ ṣe ọjọ́ yẹn. Wọ́n mi rántí nílé ọkọ. Gbogbo wọn dẹ̀ dìmọ̀ pọ̀ ń tó owó tó mẹsẹ̀. Ó pàpà gbélé ẹ lórí ṣùgbọ́n ní ọ̀nà ìyanu Ọlọ́run dẹ̀ tí ó tú àṣírí ibi tí ọ̀rá ti wọ́ wá. Owó ẹni tí wọ́n ń bọ. Ẹ jẹ́ ká mo fẹ́ ká yin Ọlọ́run ẹ jọ̀ọ́. Má dúró nígbà tó sọ pé kọ́lọ́run kó yìnbọn fún ọ̀tá ẹ̀. Èyí tó ṣe pàtàkì jù ni mo fẹ́ kó jẹ́ kájọ ṣe yìí. Mọ́mì rántí. Amẹ́ríkà tí wọ́n wà yìí bẹ́ẹ̀ pé kò ṣe ló dẹ̀bẹ̀ ni pé ẹ̀gbẹ́ ẹ ló ti bá vísà. Àwọn kan wà orí òkè keje náà wà lọ́wọ́lọ́wọ́ báyìí. It's true. Síbẹ̀ a ò ní yọ̀ǹda orí ọ̀fẹ́ yẹn fún wọn. Ọlọ́run ní yọ̀ǹda ẹ̀ torí pé ó yàn wọ́n fẹ́ ni. Kò wá yẹ kó wá wà nílùú ìtàn kó wá sọ pé Ọlọ́run understand àánú ẹ ṣe mí. Nígbà tí ayé rò pé ó ti tán, tí kò sálà àbárò kan fún mi, Ọlọ́run àánú kò dójú tì mí rárá. Bàbá láàánú ẹ ṣe ọjọ́ yẹn. Ènìyàn máa ń
túbọ̀ alágbára sí o alágbára tó dọ̀tí alágbára tó yẹ̀yẹ́ alágbára ọba tó wò sòsò tó ti káláwò àtàwọn ọmọ ogun ẹ̀ tó fi wọ́n dín kòtò kéékèèké tí ń bẹ nínú omi òkú pupa alágbára ni ìwọ́n lára àgbàgbà ìgbọ́nì àgbàlagbà ògbàgbà tí tani mọ́ àrà alágbára gbàgbà alágbára gbàgbà tí tani nínú ọ̀bàdàn ọ̀bọ̀ dídọ́dọ́ ẹbí ọmọ sí o Elédùmarè ọba tí kò ẹbí sábà ní ó fi wá ṣe yẹ̀yẹ́ àwọn yóò máa ń yọ̀ ọ́ bàbá ọ̀hún mi yọ nínú ọdún wa torí ọ̀rẹ́ ìyẹn fún mi.
ayérayé wà wá sọ fún Ọlọ́run ní àṣálẹ́ Olúwa ire àjẹmánú ire àjẹ títí ayé Olúwa gbélé lọ́wọ́ ní ìṣòwò ní ó yẹ ẹjẹ́ sọ ní àdúrà bàbá ní ọ̀rọ̀ àṣẹ pàtàkì ẹjẹ́ àgbà ìgbà tí òjò bá rọ̀ nìyẹn máa ń gbé omi ẹjẹ́ sọ fún Ọlọ́run alààyè Olúwa gbogbo ogun tó bá òru rẹ̀ dẹ̀ wọnú ayé mi Ọlọ́run dẹ́ bá òru òní jáde gbogbo ogun tó wọnú ayé mi lórúkọ Jésù Olúwa kò lu òní lé jáde ó yẹ sọ ní àdúrà bàbá ní orúkọ Jésù. Òṣèlú dìde lẹ́yìn àdúrà mo gbà ìdáná kò mú dìde lẹ́yìn àdúrà mo gbà iná nítorí gbogbo ogun tó wọnú ayé wa lóru rẹ̀ ó ti bá òun òní lọ lórúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa lọ́wọ́lọ́wọ́ ìránṣẹ́ pèrè àti ìránṣẹ́ kùnrin Bíbélì wípé a tú ọ sílẹ̀ lórúkọ Jésù láti òní gba ìtúsílẹ̀ lórúkọ Jésù gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ àgàn gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ìnilára gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ àìsàn gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ àìní gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ orí burúkú gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ àdánìkàngbẹ́ gba ìtúsílẹ̀ lórúkọ Jésù gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ àìlákọ̀ọ́jọ́ gba ìtúsílẹ̀ ó yẹ gba ìtúsílẹ̀ ọmọ rẹ kó gba ìtúsílẹ̀ ọkọ rẹ kó gba ìtúsílẹ̀ ìgbé ayé rẹ kó gba ìtúsílẹ̀ níbi tá a di ẹ bá ọmọ ọdún kó tú ọ sílẹ̀ ọmọ ọdún kó tú ọ sílẹ̀ ọmọ ọdún kó tú ọ sílẹ̀ ìyanu Ọlọ́run kó ṣẹ Ọlọ́run ọlọ́ba kó ṣẹ bẹ́ẹ̀ Ọlọ́run ọlọ́ba kó ṣẹ bẹ́ẹ̀ Ọlọ́run ọlọ́ba kó ṣẹ bẹ́ẹ̀ ìyanu Ọlọ́run kó ṣẹlẹ̀ èmi àti ẹ̀yin a ó ní ẹ̀rí tó dájú Jésù Olúwa wa. Sọ́kòtò ní ìṣẹ́jú kan Yorùbá bọ̀ Yorùbá wípé tí ọmọ bá ṣìwà wò wọ́n ní ta ni ìyá ẹ̀ wọ́n ní ta ni bàbá ẹ̀ nínú Olúwa. Mo fẹ́ dúpẹ́. Ọlọ́run ìgbàlà wa ìtumọ̀ yìí ni wípé ní gbogbo ìgbà tí ọmọ Ọlọ́run bá péjọ ohun kan ṣo tó wà lára ohun tí Ọlọ́run retí lọ́wọ́ wa ní ìwọ ayọ̀ wa. The wise man made me to understand that every day is God's day. The day you are ready is your own day. Every second is God's seconds. Nínú ọ̀pọ̀lọpọ̀ ìdílé lásìkò táwa wà wájú Ọlọ́run yìí àwọn kan sunkún bẹ́ẹ̀ báyìí náà. Ohun wọn kan ó kán jù ọ́ ohun wọn kan máa pariwo báyìí kan máa dúpẹ́ but kíní kan ò lè jẹ́ kán ṣe. Àwọn ará Boston ló lè ṣàlàyé tẹ́ bá rí wọn kẹ́ ẹ bèrè lọ́wọ́ wọn. Ṣùgbọ́n tó bá wọn Ọlọ́run nínú àánú ẹ̀ tó ṣe ẹ̀yẹ àti èmi ní alààyè ọkàn ara ìdí tó fi ṣe wá lálàyé ọkàn ni wípé ká lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ má jẹ́ ká dàbí òpè níwájú Ọlọ́run. Àti wá sí program yìí every now and then it is going to be an insult on God if we just keep coming and we keep going the same way. For every gathering of this kind, God has prepared something. And the best way to tap into what He has prepared is to follow instruction. You're going to shout on top of your voice to the glory of God. You just go ahead and give Him thanks. God, I just want to say thank you. If you feel like rolling on the ground, you go ahead. If you feel like screaming, you scream. If you feel like dancing, come on, can you just go ahead and give Him a shout of praise? Mo fẹ́ kó yé yín mọ́ mi. Mo fẹ́ kó yé yín. Ó lè máa yé yín. Ìdí tó máa fi yé yín ni pé tẹ́ bá padà bọ̀ sí prógrámù yìí tó tún kàn. You are coming back with the testimony. Tí èṣù bá gbógun títí láti rí dájú pé àwa ò sí níbí lálẹ́ yìí. Ṣùgbọ́n tí Ọlọ́run sọ pé rárá, ó gbọ́dọ̀ wà níbẹ̀. Ìtumọ̀ ìdí ẹ̀ ni pé ó ní tí Ọlọ́run fẹ́ ṣe nínú tá à ń ṣe lọ́wọ́ yìí. Psalm 92. Ẹ má bínú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ pẹ̀lú. But you are over. I'm not going to
And when you are where God wants you to be, that means you are almost there. That means He's taking you somewhere. He said the plans that I have towards you, èrò rere ni láti mú ṣẹ. Ẹ jẹ́ ká lùpọ̀ àwọn ọmọ méjèèjì sọ́lọ́run. Mi ò fẹ́ kẹ́ ṣe bí òpè láṣálẹ̀. Ìwé mímọ́ nígbà tó di ọwọ́ àṣálẹ̀, ó ní wọ́n kó onírúurú ènìyàn jọ síwájú ẹ̀ pẹ̀lú onírúurú àìsàn, ṣùgbọ́n gbogbo ọlọ́ fi ayọ̀ lọ sí ilé wọn. Gbogbo ọlọ́ fi ayọ̀ lọ sí ilé wa lọ sí òwúrọ̀ yìí. I just want you to lift your hands to heaven. Ẹ jẹ́ ká káwọn méjèèjì sọ̀rọ̀. Ẹ jẹ́ ká máa wo Jésù aláṣepé, olùbẹ̀rẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Wọ́n fúnra rẹ̀ níbi tó wà káàkiri tó kọ́ ní kọ́kọ́, kọ́ máa sọ pé Ọlọ́run ò ṣe. Dúpẹ́ lórí ọmọ yẹn, dúpẹ́ lórí ọkọ, dúpẹ́ lórí ilé. Tó bá ṣí ẹ lójú, kó orí tó gbé òkú ẹ̀ dání, wàá mọ̀ pé yẹ kó dúpẹ́ jù bẹ́ẹ̀ lọ. Lord, we just want to say thank you. We just want to say thank you. Èmi kò lè ṣàìṣọpẹ́. Èmi kò lè ṣàìṣọpẹ́. Òwe tí Jésù ṣe ó pọ̀. Èmi kò lè ṣàìṣọpẹ́. Àní èmi kò lè ṣàìṣọpẹ́. Èmi kò lè ṣàìṣọpẹ́ o. Òwe tí Jésù ṣe ó pọ̀. Èmi kò lè ṣàìṣọpẹ́. Ní gbogbo ọ̀nà ẹ ṣé. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o Baba. Whenever I see another breaking of the day, I say
amen. It is in the how many minutes we spend on matters. It is in the ability to get what God wants to do. And God, daddy àti mommy, ayé àtijọ́ ló jẹ́ pé àsìkò orin yìí wọ́n máa fi ń fill up, wọ́n fi ń fill up. Ayé àtijọ́ ni wọ́n kì í fi ń fill up money sin. Ó ti yí àwọn bàbá wa dáadáa wípé àsìkò orin yìí, àsìkò tí Ọlọ́run ń lò fi rìn ni. Wọ́n bá ìṣẹ́jú tó kù tá a fi kọrin yìí, máa fẹ́ kó jẹ́ ká kọ́ dáadáa. Máa fẹ́ kó jẹ́ kémi àti ẹ kọ́ dáadáa. And I want to thank God. Lóòtítọ́ Ọlọ́run wà lórí òkè yìí. Ọlọ́run wà lórí òkè yìí. While I was praying to God, Ọlọ́run, for this program we are going, what are you saying? Ó fún mi lórí kan. While I was still back in Delaware, kí n dẹ̀ tó débí, mo ti gbàgbé ẹ̀. Nígbà tí mo miss flight, táwọn ìbò kó mi sí wàhálà, mo ti gbàgbé ẹ̀. But to the glory of God, to the glory of God, while we're just singing now, the Lord brought back a song. Which means the Lord, Ọlọ́run fẹ́ lórí yẹn ni, a máa kọ́. But before then, mo fẹ́ kẹjẹ́ kémi àti yín ṣe ohun tí Paul àti Silas ṣe. Paul àti Silas, ìṣòro tí wọ́n kojú irú ìṣòro táwa náà ń kojú báyìí ni. Wọ́n wà nínú túbú fún ẹ̀ṣẹ̀ tí wọ́n mọ̀ díẹ̀ sá. Wọ́n wà nínú túbú fún tí ò yẹ kán jẹ ìyà lé lórí. Ṣùgbọ́n nínú ìṣòro tí wọ́n wà, ọpọlọ wọn pé pé it is not time láti bínú anybody. Kò ń ṣe time láti sọ̀rọ̀ òdì sí ọba tó ju wọn síbẹ̀. Wọ́n mọ̀ wípé ọba kan wà tó ju ọba tó ju àwọn síbẹ̀ lọ. Wọ́n lè mọ̀ pé nǹkan kan tí àwọn lè fi dí ọ̀dọ́ ọba yẹn ní pé kí àwọn kọrin ẹ̀yìn sí i. Listen, time tá a bá fi ń kọrin ẹ̀yìn, ó tá à ń ṣe ni pé à ń sọ fún Ọlọ́run pé Ọlọ́run situation tí mo wà nù ẹ̀yìn mi ò lè dá handle ẹ̀. Ìwọ call me while I step out. Ó dàbí ìgbà tí ọba wo wrestling ni àwọn méjì tí méjì bá ń bára wọn jà. Èyí tó wà nù ilé tó bá ti rẹ̀ ohun tó ní láti ṣe ni pé ó kàn gbìyànjú kó lọ fọwọ́ kan èyí tó wà níta tó sì lókun nínú èyí tó wà níta yẹn á wọlé òun á jáde ẹgbẹ́ wọlé yẹn á wá nà ẹni tó bá wọn jà wọ́n wá announce wọn fáwọn ní winner. ìdílé àtẹ́fẹ́ ṣe nínú yìí ni pé afẹ́jà wrestling ni àwa àti ogun tá à ń bájà yẹn lájọ wà nínú rẹ̀ ṣùgbọ́n èmi àtẹ́fẹ́ gbìyànjú láti lọ fọwọ́ kan Jésù tó wá lè fi fọwọ́ kan Jésù bá Jésù á step in ìwà step out Ọlọ́run á lè declare as winner. Am I talking to somebody? Ohun tí Paul àti Silas ṣe nínú ìṣòro yẹn wọ́n dè wọ́n lọ́wọ́ àti ẹsẹ̀ màámi dáàdì mi síbẹ̀síbẹ̀ wọ́n sì kọrin ìyìn sí Ọlọ́run wọ́n gbé ọwọ́ àti ẹsẹ̀ tó dè yẹn wọ́n sì ń gbẹjọ́ wọ́n ń gbé fòkiri wọ́n ń gbé fòkiri wọ́n ń gbé fòkiri wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo fẹ́ kó gbàgbé irú nǹkan tó wà nítorí ṣé alálẹ̀ yìí ò lè tó ń ṣe ní ṣùgbọ́n mo fẹ́ kó gbàgbé ẹ̀ ayúgẹ̀rẹ̀ nìyà mo fẹ́ kó gbàgbé ẹ̀ nínú ẹ̀ mo fẹ́ kó jẹ́ kémi àti ẹ̀yin Ọlọ́run lógo wò ó bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ò yí padà Ọlọ́run àwọn bàbá tó wà lórí òkè yìí ó ń padà bọ̀ wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ló ń padà bọ̀ wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ló ń padà bọ̀ wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ló ń padà bọ̀ wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. What shall we do today? Today, Yeah.
Another 3 minutes, máa fi kọ́ wa ní orin tí mo sọ yẹn. Ṣẹ́ni tí ẹ̀mí mímọ́ bá ti ń place flashlight lórí nǹkan, that means kó ní tó fẹ́ fi nǹkan yẹn ṣe. Amen. 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 Ìwé kan jẹ́ ká mọ̀ pé Zacchaeus ọ̀gá. Ẹja wẹ́nu mi. Ẹja mi Zacchaeus lẹ̀. Ẹja wá sórí ẹnu mi sọ. Amen. Ìwé kan jẹ́ ká mọ̀ pé Bátómíù afọ́jú ni. Wà láàrin èrò ẹni tó fọ́jú ìwọ lè má fọ́jú ara bísínẹ̀sì ẹ lè ti fọ́jú o lè ti fọ́jú nínú ẹ̀mí ìgbéyàwó lè ti fọ́jú àti bímọ lè ti fọ́jú àti ṣerere lè ti fọ́jú ó ti wà l'Amẹ́ríkà o ò rí nǹkan kan kà ó ti fọ́jú ni bọ̀ láàrin èrò níbi tó wà ó sì pariwo ó mọ̀ pé Jésù ń kọjá lọ. Mo fẹ́ kó mọ̀ pé ètò yìí kò kàn ń ṣe ètò kan tá a kàn gbé kalẹ̀ torí bá fẹ́ máa polongo òjọ Ọlọ́run mọ̀ gbé kalẹ̀ torí ó fẹ́ máa bùkún àwọn èèyàn ó dẹ̀ máa tún ayé àwọn ènìyàn ṣe ni. Tá a bá pè ní wákàtí ìyanu tí ò bá ti sí ìyanu tó ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ̀dá mi sí àwọn tá à ń ṣe ṣùgbọ́n tí ìyanu bá ti ń ṣẹlẹ̀ níbẹ̀ ìyẹn ni Ọlọ́run wà níbẹ̀ ó dẹ̀ gbàgbọ́ pẹ̀lú mi pé ìyanu ń ṣẹlẹ̀ níbẹ̀ ìyanu yẹn náà dẹ̀ ti máa ṣẹlẹ̀ lálẹ́. Bíbélì sọ pé ó fọ́jú láàárín èrò àwọn tó wà bẹ̀ Bíbélì sọ pé over 3,000 wọ́n jù wá lọ kò lè rìn síbi kankan ṣùgbọ́n ó mọ̀ wípé ojúláyé gbà lọ́wọ́ òun wọn gba ẹnu òun mọ́ mi ó pariwo mi tó wà ó ní mo mọ̀ pé Jésù kọjá lọ ó ní Jésù ọmọ Ọlọ́run ṣàánú fún mi Jésù ọmọ Ọlọ́run ṣàánú fún mi. Obìnrin oníṣun ẹ̀jẹ̀ yẹn 12 years ló fi rìn kiri wọ́n ti fi ń ṣẹ̀sín bí òun ọrú ẹ̀sìn náà fi ẹ́ ṣe ṣùgbọ́n níjọ́ kan obìnrin yẹn mọ̀ pé Jésù kọjá lọ ó ní mi ò nílò láti dá àárín èrò torí condition tí mo wà tí bá kàn lè fi ọwọ́ kan ìṣẹ́ tí a ṣe. Ó bá fẹ́ kó gbọ́ orin tí ẹ̀mí mímọ́ bá ti release ẹ̀ out gbà pẹ̀lú ìgbàgbọ́ mú pẹ̀lú ìgbàgbọ́ kọ́ pẹ̀lú ìgbàgbọ́ sọ́ di àdúrà mọ́ra ẹ lọ́wọ́ ó tó dá mi lójú ni wípé Ọlọ́run àwọn bàbá tó wà lórí òkè yìí nígbà tá a bá máa fi ṣe ètò tá à ń ṣe yìí ìtó tún bọ̀ ìwọ ló máa kọ́ jáde gẹ́gẹ́ bí lọ́wọ́ ẹ̀. Ó ní màá jò bọ́ lọ́wọ́ mi lóṣù yìí o Olúwa má jò bọ́ lọ́wọ́ mi lóṣù yìí o Olúwa bọ̀dá mi lọ́wọ́ kó lè yé wa dáadáa ká lè kọ́kọ́ mọ̀nà then we'll put instrument. Màá jẹ́ kó bọ́ lọ́wọ́ mi lóṣù yìí Olúwa. Mama jẹ́ ó bọ́ lọ́wọ́ mi lóṣù yìí Olúwa Jésù Kristi ń kọjá lọ ọmọ Ọlọ́run ṣàánú fún mi. Mama jẹ́ ó bọ́ lọ́wọ́ mi lóṣù yìí Olúwa. Mọ́mí ìta ṣe ní last time àwọn kan dúpẹ́ lórí ẹ̀. The last one was for some people but this one is for me. It's not for everybody but it's for me. So wàá kọrin yẹn dáadáa. Màá jẹ́ kó bọ́ sí o. Màá jẹ́ ó bọ́ lọ́wọ́ mi lóṣù yìí Olúwa. Bọ́ lọ́wọ́ mi lóṣù yìí Olúwa. Jésù Kristi kọjá lọ ọmọ Ọlọ́run ṣàánú fún mi. Àjò bọ́ lọ́wọ́ mi lóṣù yìí Olúwa. Amen. The Lord bless you. Ó ti yé wa bẹ́ẹ̀ yà rí. Látúgbà lọ́wọ́ ìlú mímọ́ tó kọ́ wa padà. Tí gbogbo wa bá ti kọ́ pọ̀ lẹ́ẹ̀mẹ́ta sá. Bàtọ́lẹ́bẹ̀ wò dúró de anybody. Ó gbàgbé àwọn tó wà tó sí ẹ̀mí. Ó gbàgbé pé ọmọ òun ìyàwó òun ó gbàgbé igi ló fi mú débẹ̀ ó gbàgbé pé táyé Kẹ́hìndé ló fi igi tẹ̀wọ́n débẹ̀ ó gbàgbé gbogbo wọn ó pariwo fúnra ara ẹni tábà ti kọ́lẹ̀ mẹ́ta wá sọ di àdúrà fún rẹ Olúwa mo ti wá sí ìpàdé yìí ti pẹ́ tóṣù yìí tèmi ni ọmọ Ọlọ́run ó kọjá lọ má kọjá lọ làmì láì fọwọ́ kàn mí Olúwa má jẹ́ padà láláì rí ọ wo abájú kọrin ẹlẹ́mẹ́ta sọ́dà àdúrà ń tiẹ̀ ìgbà tẹ́mi mímọ́ bá ní káwọn bàbá lórí òkè ojú ẹ sílẹ̀ tí ẹ̀mí mímọ́ bá ti kọ̀nfàmù ẹ̀ nípa àdúrà ti gbà then we move forward are we ready now ẹ̀mẹ́ta pé la fẹ́ kọ́ bí ẹni bò ní bá wọn kọ̀ mí mọ́ pariwo kí ohun ẹ̀ há ó bẹ́tà kí ohun ẹ̀ há báyìí ju kó ohun ẹ̀ há bí tó ti ń sin gbèsè lọ àyè gẹ́gẹ́ wọn àtọ́jú làwọn rẹ̀ máa jó bọ́ lọ́wọ́ mi lọ sí. ọmọ ìgbàlá ike hallelujah. Olùkọ́ Ọlọ́run fún àǹfààní yìí tí ọ̀rẹ́ mi àti ìyàwó ọ̀rẹ́ mi fún mi lóṣooṣù àbí ní oṣù mẹ́ta amen.
àdẹ̀dùpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n wà mí àdúpẹ́ Ọlọ́run á fún gbogbo wa lé gbogbo àwọn tó ti ṣiṣẹ́ ìránṣẹ́ síwájú wa náà Ọlọ́run á fòkò fún gbogbo yín amen ẹ jẹ́ ká náwó wa sókè ká bẹ̀rẹ̀ sí ní gbé Ọlọ́run ká ẹ jẹ́ ká fọpẹ́ fún Ọlọ́run ẹ jẹ́ ká fetí fún Ọlọ́run ẹlẹ́ka gbogbo ẹran ara Ọlọ́run ọ̀rọ̀ tí ń gbé ọmọ ènìyàn tí ń fọ Olúwa Ọlọ́run àṣẹ ó máa kó ṣe ẹ̀yin ni bàbá tó bàbá 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 ó ẹ̀yin ni bàbá tó bàbá ẹ̀yin ni bàbá tó bàbá ó ẹ̀yin ni bàbá tó bàbá 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 ó ẹ̀yin ni bàbá tó bàbá 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 lọ ẹ̀yin ni bàbá tó bàbá ẹ̀yin ni bàbá tó bàbá lọ. Bàbá tó tó bàbá bàbá tó ju bàbá lọ nínú ìṣẹ́jú méjì mẹ́ta ẹ jẹ́rìí ara yín ẹ lọ́wọ́ agbára dáná ẹ ṣe bẹ́ẹ̀ ti tó a pinnu wípé gbogbo ògo yóò jẹ́ ti yín bọ́ ògo fún ọkọ̀ yín lókè ọ̀hún Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a jókòó ní ìṣẹ́jú méjì. Mo fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀mí mímọ́ yìí fi gbà wá níyànjú nínú ìṣẹ́jú méjì sí mẹ́ta àdé gbàdúrà. Mo fẹ́ ká sí ọkàn wa payá sí Ọlọ́run ká lè gba Ọlọ́run gbọ́ fún ìyanu. Pàápàá àwa tá a wà níbí lónìí tí a ní àìlera kan àbí ìkejì gbogbo tá à ń pè ní àìsàn àìlera mo fẹ́ ká sí ọkàn wa payá nítorí pé Ọlọ́run fẹ́ fọwọ́ tán wa àwọn ní lọ lásán lórúkọ Jésù. Ìwé Òwe orí 4 ẹsẹ̀ 20 ìwé Òwe orí 4 láti ẹsẹ̀ 20 ó ní ọmọ mi fetí sí ọ̀rọ̀ mi tẹ́tí rẹ sílẹ̀ sí ọ̀rọ̀ mi má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò lé ojú rẹ pa wọ́n mọ́ lé àárín àyà rẹ. Ẹsẹ̀ 22 ó ní nítorí ìyè ni wọ́n ń ṣe fún àwọn tí ó wá wọn rí. Kí ló ti ní wọ́n ń ṣe yé o? Ìyè. Gbogbo ohun tó di òkú àbí gbogbo ohun tó ń dòkú lọ nínú ayé nínú ìpè nínú kádàrá wa lóòrò òní kọ́lọ́run kó nawọ́ ìyè sí i. Mo dẹ̀ rò pé àmì yín máa tóbi jù lọ. Bíbélì fi yé wa pé ọ̀rọ̀ Ọlọ́run ìyè ni. Ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe afẹ́fẹ́, kì í ṣe atẹ́gùn. Ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe ariwo. Ọ̀rọ̀ Ọlọ́run ìyè ni. Ìyè lọkọ òkú. Gbogbo ohun tó bá kú tó bá ń dòkú lọ tí ìyè bá bá ó máa jí padà ní. Lónìí gbogbo àyànmọ́ tó ti dòkú, gbogbo kádàrá tó ti dòkú,
gbogbo àṣeyọrí tó ń dòkú lọ Ọlọ́run ìyè á lè náwó sí. Ẹsẹ̀ kẹtàlélógún ní ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́. Sorry, verse 22 yẹn mi ti parẹ́. Ó ní nítorí ìyè ni wọ́n ṣe fún àwọn tí ó bá wá wọn rí àti ìmúláradá sí gbogbo ẹran ara àti ìmúláradá sí gbogbo ẹran ara. Bíbélì fi hàn pé ọ̀rọ̀ Ọlọ́run pé ìyè ni, pé ìmúláradá ni fún gbogbo ẹran ara. Ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dá ni ọ̀rọ̀ Ọlọ́run is a living being. À ń gbàdúrà lọ́wọ́ nínú wákàtí àdúrà kan ti pẹ́, I think 1998 ní Atlanta mbẹ. Ní ìṣọ́ mo dẹ̀ rí ẹṣin kan tó dẹ̀ gbéra kúrò lẹ́ẹ̀rin wa. Mo dẹ̀ rí ẹnìkan lẹ́yìn ẹṣin yẹn. Àtẹn tó wà lórí ẹṣin àti ẹṣin funfun ní gbogbo wọn délẹ̀. So mo á sọ pé Ọlọ́run, mo ní kí ni ìrántẹ́ fi hàn mí, kí ni ìtumọ̀ ẹ̀? Ọlọ́run sọ fún mi pé ọ̀rọ̀ ni, pé ó ń jáde lọ sí ibi tá à ń náwó àdúrà sí. Ìdí nìyẹn tí ìwé ìfihàn, Revelation is ìfihàn, ìwé ìfihàn Jòhánù sọ wípé ó ní mo rí ọ̀rọ̀ Ọlọ́run tó jókòó lórí ẹṣin, aṣọ ẹ̀ dàbí aṣọ tá a ti bọ ẹ̀jẹ̀, ó ní ojú ẹ̀ dàbí iná, ahọ́n rẹ̀ dàbí idà, ó ní gbogbo àwọn ogun ọ̀run ló ń tẹ̀lé, àdẹ̀kọ́ sí ìtàn ẹ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dá ni, ẹ̀dá ààyè ni. Òun ni Bíbélì sọ pé ó rán ọ̀rọ̀ rẹ̀ jáde láti lọ mú wa lára dá. Ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dá ta lè rán níṣẹ́ ni. Tí ọ̀rọ̀ Ọlọ́run bá ń jáde, ẹ̀dá ènìyàn ló ń jáde. Yorùbá ní ò jẹ́ kí n lè ṣàlàyé ara mi dáadáa. Ṣùgbọ́n Ọlọ́run á jẹ́ kó nínú á jẹ́ kó yẹ wá kó lè tù. Ṣé ìgbà tí mo sọ yẹ yín sà? Tí n bá sọ pé ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé nípa iná rẹ̀ la fi mú wa lára dá. Ọmọ kékeré ẹnìkan yà wá wọ́n sí ibi pé sọ pé ǹjẹ́ ẹ mọ̀ pé Bíbélì sọ wípé nípa iná rẹ̀ láti mú wa lára dá. Ṣe rí nípa iná rẹ̀ láti mú wa lára dá yẹn á dẹ̀ kúrò níbi pẹpẹ, á dẹ̀ máa lọ sí ẹ̀rín àwọn ènìyàn, a máa wá ẹni tó máa gbà á. Tó bá rí ẹni tó máa gbà á, á dẹ̀ mú ẹni yẹn lára dá. Ṣe rí títí ayé máa fi parẹ́, ọ̀rọ̀ yẹn máa káàkiri torí ọ̀rọ̀ kì í kú. Òun ló fà á tó jẹ́ pé àwọn ìránṣẹ́ èṣù tó bá ṣépè, ẹni tó ṣépè yẹn á dàgbàdàgbà á dẹ̀ kú, èpè tó ṣe á sì máa jà lọ. Nítorí pé ọ̀rọ̀ ò kì í kú, ọ̀rọ̀ máa ń gbé ọ̀rọ̀ mi ní láti lè lópin ọ̀rọ̀. Tọ́rọ̀ ò bá gbé ọ̀rọ̀ mi, ọ̀rọ̀ ò lópin. Ó ní fi etí sí ọ̀rọ̀ mi, ó ní ìyè ni, ìmúláradá sì ni fún gbogbo ẹran ara. Mo fẹ́ ká ní ìgbàgbọ́ lóòrù wípé ọ̀rọ̀ Ọlọ́run á mú wa lára dá. Tí o bá ní ìgbàgbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run pé ìmúláradá ló jẹ́ fún ẹran ara, bàbá ṣe sọ gbàá. He said, look into the scroll. He said, look into the scroll. He said, none of the word of God will lack hamate. Tábà ti sọ ọ̀rọ̀ Ọlọ́run jáde, ọ̀rọ̀ yẹn jáde, ó ń wá ẹni tó máa gbà á pẹ̀lú ìgbàgbọ́. Á dẹ̀ ṣiṣẹ́ tó yẹ kó ṣe nínú ayé ẹni. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé nípa iná rẹ̀ àmúwa láradá, nípa iná Kristi. Gbogbo wa ká nígbàgbọ́ pé wọ́n lọ Kristi. Mo fẹ́ ká ní ká fi ìgbàgbọ́ gba ìmúláradá lórí. Last Friday March, Friday tó gbẹ̀yìn oṣù kẹta, I was ministering, mo ṣe iṣẹ́ ìránṣẹ́ nínú ìṣọ́ ọ̀rọ̀ báyìí. Mo wá ń gbàdúrà fáwọn tí ó nídìí ìmúláradá.
ọmọ kan lọ ọmọbìnrin kékeré nínú ìjọ wa ọmọbìnrin ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rí nǹkan obìnrin ẹ̀ ni màmá ẹ̀ wá bá mi láti oṣù kẹrin tó ti bẹ̀rẹ̀ sí rí nǹkan obìnrin ẹ̀ ní òde dúró láti oṣù kẹrin pé àwọn dókítà lè sọ pé wọ́n máa ṣe family planning operation something mo lè sọ fún ọmọ rẹ̀ pé nípa ìná Kristi yóò gbà pé àti mú ọ láradá ẹ̀jẹ̀ yẹn lè gbẹ wọ́n lè kẹ́rin nínú oṣù ìdáwà ìná wọ́n jẹ́ ìṣàgbà ọlọ́run. Ìgbàgbọ́ ni owó inú ẹ̀mí, owó tá a fi ń ra nǹkan. Ìgbàgbọ́, faith is the currency in the realm of the spirit. Tá a bá mú owó lọ sí ọjà, kò sẹ́ni tó ń béèrè àlàyé kankan mọ́. Tó bá ti lówó nǹkan tó fẹ́ rà, wọ́n á tà á fún ẹ. Ẹni tó bá ti ní ìgbàgbọ́ nǹkan tó fẹ́ nínú ẹ̀mí, ọ̀run á dẹ̀ fún un. Ibi tí ìgbàgbọ́ wa bá mú la lè rí gbà mọ́. Ibi tí ìgbàgbọ́ wa bá mú la lè rí gbà mọ́. Mo fẹ́ kí ìgbàgbọ́ wa kó ru sókè. Àná ó ti jẹta báyìí, Wednesday night, I was ministering in Pastor Onuzo's church. Mo dẹ̀ ṣàlàyé ọ̀rọ̀. Mo ṣe ń ṣe inú mo ṣàlàyé fún àwọn tó ń gbọ́ mi. Àwọn tó ru ìgbàgbọ́ wọn sókè. Obìnrin kan tó ní lọ́ǹpù ní abíyá ìjẹ́ta ni mo sọ yìí, church chika Onuzo ni tẹ́lẹ̀ gbé láti bẹ̀rẹ̀ ni. Obìnrin kan tó ní lọ́ǹpù sí apá ìbáyìí láti ọdún keje, lọ́ǹpù yẹn dẹ̀ disappear níjẹta. Obìnrin tó ní sleep disc méjèèjì tí ò lè dìde dúró, sleep disc dẹ̀ gba ìwòsàn nítorí pé nípa ọ̀rọ̀ rẹ̀ la mú wa láradá. Ẹ̀mí dẹ̀ ní ọ̀rọ̀ yẹn, ìyè dẹ̀ ní ọ̀rọ̀ yẹn. Jésù sọ pé ó ní ọ̀rọ̀ tí mo sọ, àwọn ọ̀rọ̀ tí mo sọ ó ní ẹ̀mí ni, ó ní ìyè sí ní pẹ̀lú. So mo fẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa pẹ̀lú ìrúsókè ìgbàgbọ́. Gbogbo àwa tá bá nílò ìwòsàn nínú ara, tá nílò ìwòsàn nínú ẹ̀mí, tá nílò ìwòsàn nínú kádàrá àbí àyànmọ́ wa, nínú ìdáwọ́lé wa, nínú okòwò wa, pàápàá àìsàn nínú ara, nínú omi ara, ẹ̀jẹ̀, àìsàn ara, ẹ̀dógún ara. Mo fẹ́ ká sọ fún Ọlọ́run, Olúwa Ọlọ́run mi, nítorí pé a nà ọ́, jẹ́ kí ìnà rẹ mú mi lára dá lóru. Ọlọ́run mi, Jésù Kristi ọmọ Ọlọ́run, olùgbàlà ọkàn mi, nítorí pé a nà ọ́, jẹ́ kí ìnà rẹ kó mú mi lára dá. Ìwé mímọ́ sọ wípé nípa ìnà rẹ la mú mi lára dá, nítorí pé a nà ọ́. Olúwa jẹ́ kí ìnà rẹ kó mú mi lára dá, kó mú ìgbéyàwó mi lára dá, kó mú iṣẹ́ ìránṣẹ́ mi lára dá. Ní orúkọ Jésù, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Máa bá ọ̀rọ̀ Ọlọ́run ìyè ni, kò sí ohun tí ò lè ṣe. Kò sí ohun tí ò lè ṣe. Mo fẹ́ kí ìgbàgbọ́ wa kó ru sókè. Jésù là ń sọ̀rọ̀ ẹ̀, kì í ṣe ènìyàn. Jésù là ń sọ̀rọ̀ ẹ̀. Ọmọbìnrin kan nínú ìjọ wa, ó pè mí, ó ní pásítọ̀, ó ní òun lọ sọ́dọ̀ fún medical clinic tó máa ń ṣe ọdọọdún physical check-up. Ó ní wọ́n sọ pé wọ́n rí túmọ̀ nínú ọpọlọ wọn, pé wọ́n ní kó máa bọ̀ fún surgery. Mo ní òkè máa bọ̀ ní church káàtì ẹ̀ jọ gbàdúrà. Ó wá pè mí padà, ó ní àwọn family ń sọ̀rọ̀, wọ́n sọ pé kó máa lọ sí emergency straight. Àwọn doctor sọ pé wọ́n gbọ́dọ̀ ṣe surgery yẹn kíákíá. Àwa ké pe Jésù, a sọ pé nípa ìnà yín la mú wa lára dá. Nígbà tí obìnrin yẹn fi ìgbàgbọ́ bá Ọlọ́run sọ̀rọ̀, obìnrin yẹn ó fi ìgbàgbọ́ bá Jésù Kristi sọ̀rọ̀. Ìgbà tó máa dé surgery room wọn ìtumọ̀ wọn ní ọpọlọ ẹ̀ ó ti pòórá nítorí pé a nà Jésù. Ó sọ pé nípa ìnà rẹ̀ la mú wa lára dá. Ọ̀rọ̀ Ọlọ́run ni a ṣe. Jésù ti san iye, ó ti san iye fún ìwòsàn wa, ó ti san iye ni. Lẹ́ẹ̀kan sí, a ó gbàdúrà kí n tó gbàdúrà fún wa. Ǹjẹ́ gbogbo àwa tí a bá nílò ìmúláradá nínú ara, mo fẹ́ ká bọ́ síwájú bá ṣe fẹ́ gba this last. Ohun tó ṣe lánàá ó sì ń ṣe ìdísẹ́tì lẹ́yìn.
a kà nínú bíbélì pé ìsun ẹ̀jẹ̀ dẹ̀ gbẹ a dẹ̀ rí nínú ṣọ́ọ̀ṣì wa ní oṣù tó kọjá yìí ìsun ẹ̀jẹ̀ dẹ̀ gbẹ Jésù ò tí ì yí padà ẹrù ìgbàgbọ́ yín sókè ìgbàgbọ́ la fi ń gbà á ní orúkọ Jésù ní agbára ìjẹ́jẹ́ akọ wípé ọ̀rọ̀ Ọlọ́run akọ wípé ìyè ni adẹ̀kọ́ wípé ìmúláradá ló jẹ́ gbogbo ẹran ara a mú ọ̀rọ̀ yìí tó sọ wípé nípa iná Jésù la mú wa láradá nípa iná rẹ̀ la mú wa láradá Bíbélì sọ wípé nípa iná rẹ̀ la mú wa láradá ọ̀rọ̀ Ọlọ́run ni ìyè ni ìmúláradá ni ǹjẹ́ ọ̀rọ̀ yìí a rán sínú gbogbo ẹran ara báyìí kó máa ṣiṣẹ́ ìmúláradá bí ẹ ṣe ń ṣe àmì Bíbélì sọ pé ó rán ọ̀rọ̀ rẹ̀ láti mú wa láradá gẹ́gẹ́ bí ìrìjú Ọlọ́run mo rán ọ̀rọ̀ yìí tó sọ wípé nípa iná Jésù la mú wa láradá nítorí pé Jésù gba iná sí ara nítorí tiwa ọ̀rọ̀ yìí kó wọnú ayé yìí kó máa ṣiṣẹ́ ìmúláradá kó máa ṣiṣẹ́ ìmúláradá láti orí dé àtẹ́lẹsẹ̀ láti orí dé àtẹ́lẹsẹ̀ nínú ẹ̀jẹ̀ kó máa ṣiṣẹ́ ìmúláradá nínú egungun kó máa ṣiṣẹ́ ìmúláradá nínú ẹran ara kó máa ṣiṣẹ́ ìmúláradá nínú ọpọlọ kó máa ṣiṣẹ́ ìmúláradá nínú àyànmọ́ kó máa ṣiṣẹ́ ìmúláradá nínú kádàrá kó máa ṣiṣẹ́ ìmúláradá nínú okòwò kó máa ṣiṣẹ́ ìmúláradá nínú ètò ìṣúná kó máa ṣiṣẹ́ ìmúláradá nínú ìgbéyàwó kó máa ṣiṣẹ́ ìmúláradá nínú iṣẹ́ ìránṣẹ́ kó máa ṣiṣẹ́ ìmúláradá Olúwa ẹ ṣe bẹ́ẹ̀ Olúwa ẹ ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ máa 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 ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ìmúláradá kó máa ṣe nínú ẹnu ara nípa ọ̀rọ̀ iṣẹ́ ìmúláradá kó máa fà ní orúkọ Jésù bí a ṣe ń ṣe àmì nínú gbogbo ẹnu ara iṣẹ́ ìmúláradá kó máa fà nípa ọ̀rọ̀ iṣẹ́ ìmúláradá kó máa fà 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 gbogbo àìsàn kó máa dòkú gbogbo agbára àìsàn kó máa bàjẹ́ ǹjẹ́ àwọn àìsàn tí a sọ lọ́rọ̀ sínú ayé wa àwọn àìsàn tá a pè lókèdè sínú ayé wa àwọn àìsàn tá a fọ̀ ní gbólóhùn sínú ayé wa a mọ̀ nípa ìmọ̀ ẹ̀mí wípé ọ̀rọ̀ ò kì í kú ṣùgbọ́n ọ̀rọ̀ máa ń gbé ọ̀rọ̀ mi ní òru òní gbogbo ọ̀rọ̀ láti ọ̀run àpáàdé gbogbo ọ̀rọ̀ láti ìtẹ́ ìka tó ń ṣiṣẹ́ àìsàn tó ń ṣiṣẹ́ ìlera tó ń ṣiṣẹ́ ìrora nínú ara yín ọ̀rọ̀ Ọlọ́run kó máa gbé wọn ọ̀rọ̀ Ọlọ́run kó máa gbé wọn. Bíbélì sọ pé Sátánì ó wá láti to kill to steal and to destroy. Jésù sọ pé ṣùgbọ́n ọmọ Ọlọ́run wá láti fún wa ní ìṣàtì ìṣẹ́gun ní ọ̀pọ̀lọpọ̀. Mo rán ọ̀rọ̀ yìí jáde gbogbo ká pè ní iṣẹ́ ìṣòro gbogbo iṣẹ́ àwọn ìka yìí gbogbo ọ̀rọ̀ tá a sọ lórí igi nínú omi gbogbo ọ̀rọ̀ tá a sọ lórí pẹpẹ Sátánì tó ń ṣiṣẹ́ ìnira tó ń ṣiṣẹ́ ìrora tó ń ṣiṣẹ́ àìsàn nínú ayé wa ní orúkọ Jésù ọ̀rọ̀ Ọlọ́run máa gbé wọn ọ̀rọ̀ Ọlọ́run máa gbé wọn ọ̀rọ̀ Ọlọ́run máa gbé wọn ìwòsàn pípé kó jẹ́ tì ìwòsàn pípé kó jẹ́ tì láti òní lọ ìwòsàn pípé kó jẹ́ tì ògo forúkọ Jésù lọ ògo forúkọ Jésù lọ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín àmín.